èèyàn wa ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò lórí ìkànnì Àwa Arawa TV eléyìí tí a kalẹ̀ sí orí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé látòjúdé dójúlé láti mọ bí ọbẹ̀ gbẹ́dùn làwọn máa ń fi ètò ṣe ní ti sáà tá a wà yìí ìgbésẹ̀ tó lákàkíní ìwọ wa ẹja ńlá báyìí ló gbé eléyìí tí ó sì jẹ́ pé ojú ni wọ́n fún iṣẹ́ ìmọ̀fólókò gbajúgbajà ni wọ́n oníṣòwò pàtàkì ni èèyàn pàtàkì ni olóṣèlú pàtàkì ni wọ́n láwùjọ ìdí pàtàkì tí a fi wò pé ó yẹ kí a tiẹ̀ ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ obìnrin ni wọ́n máa ń fọwọ́ rọ́tì sẹ́yìn ni wọ́n máa ń ní wọn ò lẹ́nu ń bẹ̀ bí a bá sì ń gbọ́ láti ẹnu àwọn obìnrin tí wọ́n ti làmìlaka tán ti débẹ̀ tán ti dúró á tún lè jẹ́ ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ tó ń bọ̀ lẹ́yìn àbí ẹni tó bá tẹ̀ máa ń rọra rẹ̀ pin pé ẹ jẹ́ ń jókòó sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi o eléyìí ló fẹ́ mú kí ìfọ̀rọ̀wérọ̀ ìkó wá kí ó lè jẹ́ ìtanijí ìlanilọ́yẹ̀ àti ṣíṣí ojú àwọn obìnrin sí àǹfààní eléyìí tó wà láwùjọ wa Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi ní ti sáà tòní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá gbọ́ orúkọ àlejò yóò ní lóòótọ́ ẹja ńlá ni wọ́n wá gbé ẹ yẹ kí n máa fi àkókò ìkí alájà Yèyélúà Abosede Modinat Adedibu káàbọ̀ sórí ètò ẹ kú dédé àsìkò yìí máa. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ má bínú abayín lóye àpè ìlú kọ ni o. orúkọ náà fi ń pọ̀ baládé. ẹ̀sán akúsá yìí máa. ẹ ṣe. tọ́ ká má dènà pẹ̀lú rárá ọ̀pọ̀lọpọ̀ tí ó wà níta tó jóbìnrin ni wọn ò mọ̀ pé igun pàtàkì làwọn obìnrin jẹ́ láwùjọ ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti pé èèyàn tiẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí obìnrin bóò ni ẹ ti ṣe gbé àwọn ìgbésẹ̀ kíkàwé àwọn iléèwé wo lẹ lọ kó tó di pé ẹ̀yin náà wá di olókoòwò ẹ̀yin bọ́ sí àkàtà pé ẹ jẹ́ ìyàwó nínú ilé ẹ jẹ́ àkọ́kọ́ ti pàṣẹ bẹ̀rẹ̀ mọ́. long way adúpẹ́ fọlọ́hún bí tá a ti bẹ̀rẹ̀ bí tá a dé bí tá a tún lọ mo lè sọ pé ọmọ bíbí Ìbàdàn ni mí torí ìyá tó bí mi Abẹ́òkúta ni wọ́n bàbá mi Ìbàdàn part Delta ṣùgbọ́n gbogbo gbèsè ayé wa tó pọ̀ jù Ìbàdàn láti lò torí ìyá tó bí bàbá mi ọmọ Ìbàdàn ni wọ́n nídìí ààrẹ rẹ̀ ń bí báyìí. nígbè ìdílé ààrẹ tí wọ́n hàn. bẹ́ẹ̀ ni so a padà sí Ìbàdàn torí pé òun yẹn ni wọ́n bí wa sí ní Rivers State bẹ́ẹ̀ ni ní Rivers especially ibi tí iṣẹ́ gbé bàbá mi lọ bẹ́ẹ̀ náà bí wa sí ní Rivers State a padà sí bí nígbà tí Civil War tó bẹ̀rẹ̀ ní 60s bẹ́ẹ̀ ni ogun abẹ́lé ní 1966 láti dé Ìbàdàn bẹ́ẹ̀ ni. Pé àti ẹ̀ wá ń lọ léèwé àwọn léèwé mi. bẹ́ẹ̀ ni mo lọ sí bàtà dé sẹ́mọ̀ ó ti fa ìfàsẹ́yìn díẹ̀ wá torí pé àgbọ̀ èdè àgbọ̀ nǹkankan àgbọ̀ so à ń padà sẹ́yìn láti mo wá lọ sí school kan ní St. Luke's Grammar School St. Luke's Primary St. Luke's Demonstration School ní ọ̀nà Yéjídé ń bí báyìí mo kúrò ń bẹ̀ mo lọ sí ICC orí ajé nìbàdàn bí báyìí náà ìgbà tí mo wá kúrò ń bẹ̀ mo wá lọ kọ́ ẹ̀kọ́ àgbà ní Niger Commercial Grammar School. ní òun ṣètò sí bí o. Ìbàdàn bí báyìí náà bẹ́ẹ̀ ni ìgbà tí mo wá kúrò ń bẹ̀ mo ṣẹ̀ wá lọ sí Molusi College níjẹ̀bú ni mo ti wá ṣe tán. tọ́ gbogbo pé à ń kàwé béèyàn bá kàwé yẹn a máa láfojúsùn pé èmi náà fẹ́ lọ láti lọ sọ pé mo fẹ́ máa ṣiṣẹ́ ni o ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ wo lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe. Gbà tí mo kúrò ní school mo láìkí máa torí màmá mi láìkí máa wà ní kitchen náà máa ń ṣe ọbẹ̀ gan mo kọ́ lọ sí catering school kan mo ṣe fọ́dún kan so ẹ̀gbọ́n mi dẹ̀ jẹ́ custom officer tó ti dọ̀gá ń bẹ̀ so catering yẹn ni mò ń ṣe lọ́wọ́ máa ṣe cake a ṣe àwọn small kò tí ì dà báyìí gbà yẹn àwọn cake ẹ̀gbọ́n bọ́n ṣe máa ń ṣe nǹkan gbà yẹn so gbà tí mo wá kú gbà tí bẹ́ẹ̀ ni mo wà mo ṣáà ń ṣe díẹ̀ mo kàn tí wàá rò pé wo ṣèbówò ni màmá mi ń ṣe wọ́n ń ta aṣọ gẹ́gẹ́ bí náà tiẹ̀ máa wá lọ sí agbègbè yẹn Ìfọ̀yín láti máa ń lọ ra ọjà nítorí pé ẹ̀gbọ́n mi custom officer ni so mo wá tí n bá ti lọ sí ìdíròkọ níbi tó ń wà so màá fẹsẹ̀ cross sí Ìfọ̀yín kò gbọ́dọ̀ mọ torí iṣẹ́ tó ń ṣe so màá wá ra ọjà ní Ìfọ̀yín màá ra bàtà ni mo rà ń gbà yẹn màá ra bàtà
màá kó fún ní mọ́tò á ní gbogbo ni mo lọ mo lọ torí ọmọ ìyàwó tó ń fẹ́ ọmọ àjàṣẹ ni ní Port Novo so mo á sọ pé bẹ́ẹ̀ ni mo lọ èmi dẹ̀ ti lọ ra ọjà yẹn so gbà tí mo bá tó wá kó dé Ìbàdàn bíbà yìí tí mo rí pé ó ń tà kí ni mo wá ṣe catering fún mo ṣe jùlẹ̀ nìyẹn mo wá bẹ̀rẹ̀ sí ń lọ mo wá kún lọ sí Kútọ́nù fúnra mi bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. lílọ bíbọ̀ yìí pẹ̀lú ìmọ̀ sí màmá tó bí yín lọ́mọ. Dáadáa wọ́n mọ̀ dáadáa wọ́n tẹ̀ máa ń bẹ̀rù pé fàyàwọ́ fàyàwọ́ kí ló ń pè ní fàyàwọ́ à ń lọ rà á nì tí màá máa lọ́jọ́ mi bá mi ní dágbére wọ́n á kàn kí mo lọ because gbà yẹn dáa kò sólè kò sí kankan tẹ́ bá lọ láàárọ̀ ẹ̀ máa dé ńrọ̀lẹ́ ọ̀nà dáa kò sí kankan. bí èèyàn bá tiẹ̀ wá sọ pé ká béèrè pé kéèyàn tó ní òun di ìyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ tí èsì tún ṣèyàn lásán èèyàn yẹpẹrẹ báwo ni ìrìn àjò ìfẹ́ yín ṣe múlẹ̀ sí àkàtà àbítẹ́ wa. ojoojúmọ́ lẹ̀ yìí onírúurú ìròyìn fẹ́ máa ń gbọ́rọ̀ yẹn ṣáṣáṣá mo kàn rí pé divine intervention ni ìyàmúwá ọlọ́run bọ́lọ́run ṣe kọ ètò ọlọ́run ni nítorí pé ká ní pé mò ń lọ sóde àbí mo jáde lọ lórí mi àbí mo wà ń patí n bá sọ pé bákan lẹ́nu ọ̀nà lé mi ni wọ́n ti rí mi mo jáde kúrò nínú in fact ẹni tí mò ń fẹ́ ni mo sì jáde síta ṣe mo boyfriend and girlfriend ni mo sì síta ni wọ́n rí mi ẹ̀gbọ́n mi kan ọlọ́run bá mi délé fún ó wà lọ́dọ̀ ọkọ mi gbà yẹn ọ̀dọ̀ wọn ló ti ń ṣiṣẹ́ but mi ò mọ nǹkan kan pa wọn because ṣe mọ̀ life alákọ̀wé là ń gbé bàbá mi alákọ̀wé ni wọ́n engineer ni bàbá so mi ò mọ nǹkan kan pa bàbá Adedibu rárá mi ò tiẹ̀ gbọ́ rí so ẹ̀gbọ́n mi ló ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn mo rò pé nígbà tó wà ní mọ́tò tó ń kọjá lọ wọ́n wá ń sọ fún ẹ̀gbọ́n mi yẹn wọ́n rí èmi tí mo dúró mo sì yànjẹ́ wọ́n á sọ fún ẹ̀gbọ́n mi yẹn pé tá a lọ́mọ yìí ládùúgbò yìí ẹ̀gbọ́n mi wá níta ọmọ òpó òun ló sọ pé ọmọ ẹ̀gbọ́n àwọn ni ìwà ní níbi lóde ẹ̀gbọ́n yẹn ní kò lọ́bi kankan bí náà ló ń gbé lẹ́yìn kó lọ bí iṣẹ́ kó padà kò lọ́bi kankan then let's not forget ìgbà tí mo kúrò ní school mo ṣiṣẹ́ London construction company kan o SS Father Aero group of company wọ́n máa ń construct àwọn ilé epo káàkiri ibẹ̀ ni mo ti tó owó jọ díẹ̀ tí mo wá fi pọ̀ náà. nígbà tí wọ́n wá rí yín nígbà tẹ́ wá gbọ́ nípa àwọn ẹ̀rù ọba yín pé ibi tí mo fẹ́ torí bọ̀ yìí. ẹ̀rù ọba mi because mi ò take wọn serious ìgbà tí èèyàn kàn dé tó kàn ní àìwọ ọmọ ara abo ni ọmọ fẹ́ ọ ni ó yà mí lẹ́nu kò mí gbọ́ rí àgbàlagbà tó kàn wà ní mọ́tò tó ní ó dẹ̀ bọ́lẹ̀ wọ́n dẹ̀ reverse ìgbà tí wọ́n reverse yẹn mo wá dúró ọ̀dà mi Rashidi ló ń jẹ́ Modinat síìfù ń kí ọ mo ní kí ló ń ṣe bọ̀dá yìí gan mo kàn tẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn dúró mo bá dúró kémi yàtọ̀ náà nulẹ̀ tèmi máa lọ sínú ilé wa ló bá ní dúró ni mo rí pé mọ́tò yẹn dúró tòótọ́ mo wá padà mo ní ẹ̀rọ àṣà mo lè kúnlẹ̀ kí wọn mo wá ní wọ́n wá ní síìfù ń kí ọ mo ní síìfù wo ló kàn mí pẹ̀lú síìfù nàbà ni wá kí wọn mo dẹ̀ kí wọn ẹ̀rọ àṣà wọn ní wá ọmọ yìí mo bá dẹ̀ cross títì kí n lọ bá wọn wọ́n bá ní ohun wa fẹ́ ọ ní ń fẹ́ ọ ní mi ò gbọ́ rí o kọkùnrin sọ straight fún yàn pé àwọn fẹ́ fi ọ̀hún fẹ́ ọ ni wọ́n dẹ̀ sí fìlà wọ́n dán orí kò yé mi ìmọ̀rú èèyàn tán jẹ́ mo bá kúrò ṣé mo kàn sá kúrò mi bá cross ọ̀nà padà mo bá ń wọ inú ilé wa lọ that was all ṣùgbọ́n tó dìrọ̀lẹ́ mo tún rí tán tó padà wá èmi dẹ̀ tẹ̀ ti jáde so àwọn ará àdúgbò ẹni tá a jọ ń gbélé máa nǹkan Ìjẹ̀bú la jọ ń gbélé ó mọ̀ wọn dáadáa ìyẹn ló wá rí wọn ló kí wọn èmi ò sí nílé yẹn ìyàwó ẹ̀gbọ́n mi wá ní wọn lọ pẹ́ nìkan wá mi wá ló sọ pé Adedibu mo ní Adedibu mi tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ará àdúgbò yẹn tí àwọn ará àdúgbò wa ti wá wò pé bọ́sẹ̀ máa bọ́rọ̀ ẹ̀ dojú ẹ̀ Adedibu mà la pé yet náà kò tí ì yé mi ṣùgbọ́n tẹ́mi wá dé nínú alẹ́ bàbá ẹni tájọ́ ń gbélé bàbá bọ́sẹ̀ ló máa ń jẹ́ Ìjẹ̀bú ni wọ́n ló wá ní bọ́sẹ̀ Adedibu dẹ̀ wá ẹ wá bẹ́ẹ̀ tí mú mo ní bẹ́ẹ̀ tí mú kí ni tí mo bẹ́ẹ̀ tí mú Adedibu wẹ́ẹ́ má gbòòna rẹ̀ kó mú kó mọ̀ fọwọ́ lè fẹ́ wẹ́ẹ́ má gbòòna rẹ̀ wọ́n á wo má yẹn bàbá bọ́sẹ̀ pé kí ló ń ṣe bàbá yìí mo níta rẹ̀ yẹn mo ti ẹ̀ dá wọn lóhùn mo kàn wọnú yàrá mi lọ ń tèmi mò ń lọ ṣe nǹkan tí mo ṣe very early láàárọ̀ ọkọ mi ló jí wa nulẹ̀ wa àtẹ̀gbọ́n mi yẹn nàbà ni màmí wa ni wọ́n dẹ̀ ti ń tó gbá ọjà wọn níbi iwájú ṣọ́ọ̀bù wọ́n wá ní nìkan ń béèrè mi màmí wa ni wọ́n sọ pé bàbá kan ń béèrè ẹ oníjọ̀gbọ̀n máa ní wọ́n mọ̀ ẹ má kó bá wọn
fàdé àwọn dá wọn lórí yìí làwọn rà níbo làwọn ti fẹ́ kó ilé níbo làwọn fẹ́ yà sí mo ẹ jẹ́ ń jáde ta lóní tó má ti gbó lọ́yìn tí mi ò ń bá wọ night gown mi ń bá bọ́sà ń bá dẹkùn lẹ́gbọ̀n mo wá rẹ́gbọ́n mi wẹ̀lẹ́ mo wá ní àwọn tẹ̀sí ẹ̀gbọ́n mi yẹn ti ń bọ̀ yára mi straight mo kàn pàdé wọn mo ní kí ló dé bọ̀dà kí ló ṣẹlẹ̀ wá ní sífù fẹ́ rí o mo ní ṣé kò sí nǹkan mi lára yín bọ̀dà ṣé ẹ̀gbà mo ní gbà tó mi máa sọ tẹ́mi máa fi sọ̀rọ̀ báyìí aláàjì gan ti pàdé wọn lẹ́nu ọ̀nà mo yá àfàyà pàdé wọn padà síta mi yàrá mi mo wá ní ẹ̀rọ àṣà àwọn adó ń bi passage ìgbà mo lead wọn sí veranda mo wá ní ẹ̀rọ àṣà ní bá ní òwú wa fẹ́ ọ ní farabalẹ̀ mo ní ẹ̀rọ àṣà ẹ pẹ̀lẹ́ sà ẹ sà wọ́n bá ní a ní ká tún kí ọ náà ni wọ́n dẹ̀ sọ̀kalẹ̀ wọ́n dúró wọ́n dẹ̀ sọ ẹ̀rí pé wọ́n jí kúrò nílé ni wọ́n dẹ̀ lọ wọ́n ní àwọn lọ sí meeting táwọn bá tuntun ti meeting bọ̀ àwọn ayáwó mi olókè mo ṣáà ń wo tèmi gbà tó máa fi di ọ̀sán mọ́rọ̀lẹ́ wọ́n tún ti rán èèyàn kan wá wò mí mo bá pẹ́rù mo bá sá ẹ sá kúrò nílé mo sá kúrò nílé nígbà tí gbogbo aládùúgbò ti wò pé Adedibu adé so ó wá ń jẹ́ kí n máa wò pé ta ni ẹni yìí gangan ta ló jẹ́ ọ̀rẹ́ mi kan wà ó ti kún sìgá níyà ló ń jẹ́ mo ní Gàníyà ìwọ lọmọ Ìbàdàn wọn ló máa ń rìn kiri gbogbo ayé ta ló ń jẹ́ Adedibu gan ó ní Adedibu ó ní bo ni mo ti rí mo ní bọ̀dá Ràṣídì ló máa mọ̀ ẹnìkan wá tó ló ń jẹ́ Adedibu ló bá bẹ̀rẹ̀ sí rẹ́rìn ló bá ní àbúrò màmá òun ni ní ọjà àbá ṣó o mọ̀ wọ́n ni ó lóun mọ̀ wọ́n olókè ó ló fẹ́fẹ́ mo ní ìyẹn ní má dá bàbá yẹn lóhùn bàbá tí ò serious má dá lóhùn mo lá má dá fún ẹ o mo wá kò dẹ̀ sí ayé fóònù báyìí mo wá lọ sílé ẹ̀gbọ́n mi yẹn fortunately mo bá wọn lé mo ní bọ̀dá ẹ má jẹ́ kémi àti ojú ara wa ẹ lọ ṣọ́ ara yín o bàbá tẹ̀ mú wa ká mi mọ́lé yẹn kí ló dé gan-an ṣáwọn ọmọ mi ò sì ní ẹ sọ fún wọn kí ló ṣẹlẹ̀ má jẹ́ kí n tún rí inú ilé mi mọ́ ọ ní bá ní ò sí mọ́ kan ò sí mọ́ sífù ni yàrá yìí ó sì tọ́jú rẹ̀ dáadáa mo ní ṣe nǹkan kò máa ṣe yín that was all is ó ń lọ bẹ́ẹ̀ mi ò fojú sílẹ̀ fún wọn wọ́n wá ń lọ wá àwọn family mi grandpa mi gbogbo àwọn bàbá wa àwọn bàbá tán ní mi tán bí mi tí wọ́n rí mi tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ tì wọ́n wá lọ bá wọn àwọn yẹn náà wá ń pè mí including this president Olúbàdàn of Ìbàdàn land bàbá wa kábíyèsí ọba Sọ́líù Ajé Ògúngúnnísọ̀ àwọn náà wá ní àṣìf ó fẹ́ mú un tó báyìí ládùúgbò mi ọmọ mi ni àwọn wá ránṣẹ́ pè mí mo lọ ìgbà tí mo ránṣẹ́ pé àṣọ ń gba meeting bẹ́ẹ̀ mo ṣe bá Alhaji Adedibu bẹ́ẹ̀ ni mo ṣe rí wọn báyìí tí mo fẹ́ kéré mọ́lẹ̀ kí n máa sá lọ báyìí bàbá yẹn wá ní kí n dúró àwọn làwọn pè mí wọ́n bá ní ọ̀rẹ́ àwọn ló sọ pé mo wo àwọn mo ní mo gbọ́ sà yes sà mo gbọ́ sà mo ṣètò kúrò bẹ́ẹ̀ ni grandpa mi wá ránṣẹ́ sí mi pé ẹni tó ń jẹ́ Adedibu báyìí mo ṣàṣàlàyé fún wọn bó ṣe jẹ́ bàbá yẹn wá ní ọkọ ẹ̀ nìyẹn mo ní láyé gbé mo ti fẹ́ gbàlagbà tó ń dánrí báyìí mo ní kí n fẹ́ fi ṣe mo ní mi ò lè fẹ́ wọn mo sọ́ọ́rí ẹ bá lọ́mọ mi ẹ̀ fún wọn bàbá mi ní ọkọ ẹ̀ nìyẹn sẹ́ẹ̀ èmi bá bínú kúrò ńbẹ̀ àwọn dẹ̀ ń wò mí èmi náà ń wò wọn àjọ ń wọra ṣùgbọ́n wọ́n á make sure pọ́n délé mi ní everyday wọ́n bá mi lé o wọ́n ò bá mi o wọ́n á délé wa everyday bọ́n ṣe ń relé wa wọ́n máa ra tọ̀ ń wá bọ́n ṣe ń lọ meeting wọ́n á gbọ́dọ̀ mọ́ tó bá tún wá ń bọ̀ wọ́n tún wá ní dá wá wọ́n á tún kó team elérò team náà tún máa kó wá kó wá lọ wo ìyàwó àwọn mú níta ló ń fẹ́ yín tẹ̀ ń wo ìyàwó yín kí ló ṣẹlẹ̀ ìyàwó ṣẹlẹ̀ ẹ̀rù ń bà bí èmi gan mi mo fẹ́ kígbe mọ́ wọn but ẹ̀rù ń bà pé bàbá tó ń ròyìn yìí tí ń bá kígbe mọ́ ṣé máa sùn Nàìjíríà yìí mo wá wò tó bá tó wá dé màá sáré kúnlẹ̀ wá ní àmọ́ ní kí n wá wò ọ ní ńlẹ́ ó tiẹ̀ ló fẹ́ wá mọ ibi tá à ń gbé màá wá sà bó ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ nìyẹn tọ ìgbà tí ẹ wá di ẹni torí pressure yẹn pọ̀ ṣé kò ṣe pé nítorí bó ṣe ń wá lọ́tún wá lọ́sì tí wọ́n ń fún yín pé kíní ló jẹ́ kẹ́ jẹ́ o. kò lè jẹ́ yẹn tí ò bá jẹ́ mọ̀ sí Ọlọ́run kò lè jẹ́ yẹn mọ̀ sí Ọlọ́run ló máa jẹ́ because tí ò bá jẹ́ mọ̀ sí Ọlọ́run kò lè di báyìí. kò lè di báyìí. nígbà tẹ́ ti wá tún dé àkàtà wọn tẹ́ wá rí bí gbogbo ẹ ṣe máa ń rí àlejò lọ́tún ẹ̀yin tẹ́ lè jálákọ̀wé báwo lẹ ṣe àjọ tí mo tún jọ ọmọdé báwo lẹ ṣe lè àjọ sí. kí n tó délé ni mo ti mọ̀ pé lérò ni torí pé wọn ò lè máa bọ̀ kan dá wá kò dá wá rí láyé ẹ̀ even ọmọ tó bí wá tún mú dání á tún kó wọn dání láwọn ọmọ àgbà so mo ti mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n mo ti mọ̀ so mo sọ pé divine intervention bọ́lá òun ṣe ṣètò ẹ̀. ìgbà tí
gbogbo ẹ tọ́lọ̀ ti wá parí iṣẹ́ yẹn tẹ̀ tí wá báwo lẹ ṣe bá wọn gbé tó fi rọrùn tí ẹ fi ní wàhálà kankan. To be honest with you ṣe rí tí foundation bá ti dà kò sí nǹkan tí yẹn lè mọ sórí foundation tí ò ní wà òkè but tí foundation bá ti crack ẹ lè mọ nǹkan kan lé lórí. Ọlọ́run ra ilé bàbá Adedibu fún wọn nípasẹ̀ àwọn ìyàwó tí wọ́n fẹ́ láàárọ̀ ọjọ́ ṣe understand àwọn màmá yẹn dáa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo bá yẹn wọ́n dáa jù níjọ́ tí mò ń ṣe ìyàwó bàbá Adedibu ò máa sọ fún ìkan ló sọ fún nínú wọn ìyẹn ló ní kó sọ fáwọn tó kù in fact ìgbà tí ìyàwó tí wọ́n rí tí wọ́n mọ̀ níjọ́ tí wọ́n kọ́ máa lọ sílé wọn mò ń béèrè lọ́wọ́ ìyàwó wọn pé ẹjọ́ mo béèrè dádì àárín ilé ni mo gbà kẹ́lí mọ̀ wọ́n ní àwọn ní ẹgbàá bíi wọn ọ̀dẹ̀ mọ̀ mí àkú tí mo pa máa fẹ́ra ń gbà yẹn first time akọ́délé wọn láyé ilé títì lọ́hùn máa bèrè lọ mú ní ẹ̀ka lé máa mú ní kúrò lè máa mú ní ẹjọ́ àwọn dáàdì mo bèrè wọ́n ní àẹ́gbàá bíi àárín passage náà mú mi gbà tí mo gòkè lọ́wọ́ gbà tí mo débẹ̀ torí pé gbà tí mò ń ṣakọ wọ́n wá ní wọ́n láwọn ó sì fi hàn pé Ọlọ́run ló ní káwọn fẹ́ ọ mi wàá béèrè àwọn òbèrè wọn wàá dọ́dọ̀ mi mọ́ èmi náà ò dọ́dọ̀ wọn mọ́ ó kàn ìdíjọ́ kan wọ́n kàn ní àwọn fẹ́ lọ ṣe humra wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ lọ ṣe humra pé táwọn bá ti dé àwọn máa rí mo ní Ọlọ́run ti bá mi ti bàbá yẹn lọ jáde ó wá ya àbàtàn dé láti humra yẹn wọ́n wá wá mi wá síbi tí mo wá ń gbé tí mo kó kúrò nílé tí mo wá ń gbé wọ́n wá mi wá síbẹ̀ mo ní ẹ ti dé wọn láwọn dé lálẹ́ àná gbogbo ẹrù tán láàbọ̀ wọn kò fún mi gold wọn kò fún mi mo ní ẹ ṣe sà ìjọ tí mo wá máa wọ́n ní hòtẹ́ẹ̀lì mo ní màmá kò yín sà mo wá lọ bẹ̀ níjọ́ kejì mo ń béèrè lọ́wọ́ màmá yẹn pé ẹjọ́ wọn ní kí n gba àárín ṣé èyàn kan ló sọ fún mi kó n béèrè ọkọ mi kí n bá sọ pé kó wá gbà bí kan wọlé it's not possible now ṣùgbọ́n Ọlọ́run rọ ilé wọn fún wọn àwọn màmá yẹn dáa kí Ọlọ́run bá mi délé fún gbogbo wọn àwọn màmá yẹn dáa mẹ́tẹ̀ẹ̀ta yẹn dáa wọn yọ mí lẹ́nu wọn sọ pé tó bá ti ṣe nǹkan wọ́n lè ọmọ táwọn bí kúkú jù lọ so what is it about so we are just friends tí wọ́n fi wọlé Ọlọ́run sùn. ní gbogbo ìgbà tí wàá bá bàbá lò inú yín dùn kálẹ̀ pé àbí ó láwọn ìgbà kan tẹ fajúrò pé tí ò bá ń ṣe bó ṣe jẹ́ o. My sister kò sí bó ṣe lè dùdùn tí ò ní ró hàn tí wọ́n bá ń tan rẹ̀ jẹ lókun ilé ọkùnrin kò possible ṣùgbọ́n èyí tó dáa jù ló pọ̀ bàbá dáadáa ni wọ́n ọkọ dáadáa ni wọ́n ọ̀rẹ́ dáadáa ni wọ́n lè tó jẹ́ pé tí n bá tún dàgbà tí mo dògbò tó wáyé pé lóòótọ́ lẹ́yìn tó tún máa ń tún ayé wá o tó tún wá ń pàdé ọkọ irú wọn ni mo tún gbàdúrà kí n tún fẹ́. kí ló wá olóṣèlú àgbà ni wọ́n bẹ́ẹ̀ni apàṣẹ wàá lórí ọ̀rọ̀ òṣèlú lórí ọ̀rọ̀ gbogbo nìbàdàn yìí. Ọlọ́run ló fi wọ́n ṣe bẹ́ẹ̀. báwo ni àwọn nǹkan wọ̀nyí báwo lẹ́yìn náà ṣe ń bá wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn kan ṣe ń gbé ńgbà náà báwo lẹ ṣe bá wọn torí ó fojú hàn sìn pé ẹ̀yin gangan olóṣèlú àgbà lẹ́yìn náà láti bá wà. torí ẹ̀ mo sọ pé àní nǹkan tó lọ́run bá ṣe kò sí ẹ̀dá kankan tó lè yẹ̀ wò èmi gbà pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ṣé àmì kó yẹ kó difficult bí ọmọdé báwo ni mo ṣe máa fi olóṣèlú tó báyìí tó láàmì láàkún tí mo dé wá cope ni mo sọ pé bàbá dáadáa ni wọ́n kò jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kó dí ilé lọ́wọ́ kò jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kó dí ìfẹ́ lọ́wọ́ kò jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kó da ilé ẹ̀rù kò jẹ́ kó gba time lọ́wọ́ ẹ̀ láti má ṣe ní tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí bàbá sọmọ gẹ́gẹ́ bí ọkọ síyàwó gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Ọlọ́run kan ṣàdédé so wá jẹ́ kémi náà máa ìwọ̀n wá jẹ́ kémi náà máa play along because kan tó bá ti di pé ó máa kò ní jẹ́ kí rárá mi o ìrà ò lè rà mí rárá o ìrà ò lè rà mí no èmi náà dẹ̀ ní kọjá yìí mi n tó bá fẹ́ ni mo máa ń bá fẹ́ tí n bá lè fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ mo mọ bí mo ṣe máa bẹ̀ wọ́n tán fún máa fi lé mi lọ́wọ́. olóṣèlú ní báyìí tí ẹ bá tiẹ̀ ní kí ẹ sọ̀rọ̀ ìrírí obìnrin nínú òṣèlú tí kò bá ń ṣe pé àtòtílétọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tó jẹ́ pé èèyàn kan tó kàn ṣẹ̀ṣẹ̀ ń dìde báwo ló ṣe máa ń rọrùn sí ohun tójú àwọn obìnrin máa ń rí lórí ọ̀rọ̀ òṣèlú nínú òṣèlú kí lẹ lè sọ nípa rẹ̀ mọ́. kò ṣeé sọ o kò ṣeé sọ tán torí pé òṣèlú ti ẹ̀dẹ̀ tí ó ti wálẹ̀ sí dáadáa ó ti rọlẹ̀ láyé ìgbà tí àwọn bàbá wa àwọn ọkọ mi tí wọ́n ń kó àwọn obìnrin káàkiri tá ń ṣòṣèlú yẹn omi náà máa ń wò pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ó dẹ̀ nígbà yẹn torí pé ìbẹ̀rù wà
àwọn kan máa ń sọ pé àṣà wà ìṣe wà wọ́n àwọn àgbàlagbà ìbẹ̀rù wà ìbọ̀wọ̀ wà ẹ understand ṣe kan léèyàn bẹ̀rù èèyàn kan léèyàn bọ̀wọ̀ fún nígbà tó yẹ pé ní òṣèlú ò lè ṣàdédé sọ pé ètí gbogbo àwọn ọmọ wa táwọn youth ń ṣe ń sìn kò sírù yẹn o kò sírù yẹn nítorí pé nígbà tí àwọn bàbá wa gan lọ́gà nígbà tó bá rí bàbá Adedibu tó dọ̀bálẹ̀ gbalaja tó ń kí Akínlóye tó jọ̀gá ẹ̀ torí bàbá Adedibu tó dọ̀bálẹ̀ gbalaja tó ń kí bàbá Fẹ́mi bàbá Aláǹlẹ́yìn torí àwọn Adedibu tó ń kí gbogbo tó ń dọ̀bálẹ̀ kí gbogbo àwọn ọ̀gá tiẹ̀ so ara abo ni wọ́ so kò sẹ́nìkan tó kàn lè jà wá kó sọ pé òun kàn wá fi di leader no ó ní wọ́n ṣe ń tò ètò ní àwọn náà gbà fáwọn tó wà níwájú wọn gẹ́gẹ́ bíi pé ọ̀gá mi ni wọ́n àwọn bàbá Akínlóye Ìgúnjẹmí may so rest in peace gbogbo àwọn bàbá lẹ́yìn bàbá wa Aláyàndé gbogbo wọn bẹ́yẹn gbogbo àwọn alájọṣepọ̀ ọkọ mi àwọn Lẹ́kan Sàlámì ni bàbá ẹmọ Akànbí ni wọ́n pọ̀ táyìn ò lè máa mention tó ẹ́ pé wọ́n jọ jẹ́ láyé bọ́n ṣe tún wà yẹn náà wọ́n tún ní hierarchy bẹ́ẹ̀ ni so ìpele ni kò ń wọ́n ṣàdédé jump wọ́n ṣàdédé so tó máa fẹ́ ṣe nǹkan ní bọ́n ṣe máa ń tò so àwọn obìnrin yẹn náà wà ń bẹ irú àwọn màmá wa Uma ní Alága màmá wa fọ́mà Ìyálóde Ọlọ́run bá mi fọ̀rọ̀ màmá mi Alájà Aminat Abíọ́dún àǹtí Ṣẹ̀rífà Wọlé Alájà Sùlẹ̀ Adédèjì wọ́n pọ̀ àwọn màmá Fàlí tí ọ̀nà òkọ́mọjẹ́ yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ní forefront àwọn obìnrin jọyìn lọ́hùn so wọ́n ní bọ́n ṣe ń tò nǹkan wọn báwọn obìnrin mi bá tiẹ̀ wá lẹ́yìn wọ́n máa tò sọ́dọ̀ àwọn obìnrin yẹn àwọn obìnrin ló máa bá wọn sọ nǹkan bá fẹ́ fún àwọn tó jẹ́ àwọn leaders. kéèyàn ọjọ́ obìnrin tó bá fẹ́ wọnú òṣèlú kí làwọn nǹkan tó yẹ kó kọ́kọ́ ní lọ́wọ́. number one tí èèyàn kọ́ ni ṣẹ́rí wọ́n máa ń sọ pé àgbà òsì kínní kan dá baálé ṣẹ́rí àìfàgbàfẹ́ nìkan iná ń dá problem sílẹ̀ nísìnyí èmi àti àjọ ń sọ̀rọ̀ nsìn báwo ni mi ṣe ní mọ̀ pé nínú òṣèlú ò lè mọ́tò mi kò possible kémi wá sọ pé n tó ń ṣe yìí o èmi náà mọ̀ ju ẹ lọ ṣé mo kẹ́kọ̀ọ́ ẹ̀ ni ìyẹn láti máa farabalẹ̀ máa wo nǹkan kíyàn kẹ́kọ̀ọ́ kò gbà tó bá lọ sí school of politics kíyàn tó mọ̀ nípa òṣèlú rárá pé èèyàn lọ láti no o láti farabalẹ̀ máa wo nǹkan tí àwọn àgbà tó wà ń bẹ̀ ṣe ẹ̀ẹ́dì rẹ́ni tí ò kẹ́kọ̀ọ́ òṣèlú kò ní níwà kò ní mọ̀ ọ́ ṣe ó máa kù síbì kan that's tó fi jẹ́ pé ìdáhùn sọ pé godfatherism irọ́ ni gbogbo ẹ̀ tí ò bá ní ṣọmọ lè jábọ́ láti sọmọ ni òun láti ní godfather ẹ wo Tinubu lẹ́kọ̀ọ́ ṣé àwọn tó gbà fún ṣé wọn rọ́nà lọ wọ́n rọ́nà lọ báwo ni ẹni tó bá kẹ́kọ̀ọ́ ní school ṣé abáṣe wà ṣáà ní tíṣà tó kọ́ wa ni á láti ní tíṣà kò kọ́ wa kò ní sí godfather kò lè work bẹ́ẹ̀ yẹn because láti bàbá Ọbásanjọ́ gbà tó wá síbi book launch ọkọ mi lẹ́mjọ́ mẹ́ta ẹ̀gbọ́n tó sọ ni ó ní ẹ má sọ pé ẹnu àgbà ń rùn bọ́mọdé bá láṣọ títí kó lè lékìsà bí àgbà ó ní èkìsà yẹn gangan làgbà fi jọ ọmọdé lọ so ìyẹn láti kọ́ nǹkan gbàtọ́ kọ́ mi wà láyé tí dèrò bá lọ báyìí oníkàkú nǹkan tó fẹ́ mú ló mú ẹni tó kẹ́kọ̀ọ́ nù wọn tó yege ọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́ bí aago ni ó ṣe rí nìyẹn so yẹn láti kọ́. pé gbogbo àwọn tó ń wá ń gbà náà tó oníkàkú bá fẹ́ mú ló máa mú because gbogbo all rounder ni ọkọ mi all rounder ni so ètò ìbá fẹ́ mú bẹ̀ ẹ̀yin oníwèé ìròyìn gan tẹ́ wọ́n ń bá ń tà mí ẹ̀ mọ̀ pé tẹ́ bá fẹ́ mú lẹ̀ máa mú tẹ́ bá pẹ́ kó jókòó ńgbà tó bá táwàdà bá wù ṣe ni ó fẹ́ ṣàwàdà ni àwàdà yẹn náà lẹ́jọ́ máa ṣe tí gbogbo ọjọ́ á fi lọ tó bá dẹ̀ jẹ́ pé ńgbà tó ń jẹ ni tó yẹ kó ń jẹ ni wọ́n fẹ́ wá jẹ ń bẹ̀ tó time at least 3 square meal á pé oúnjẹ náà ló máa jẹ òní rántí nǹkan mi ṣùgbọ́n tó yẹ kó fẹ́ tàpọ̀ ọpọlọ yìí ni wọ́n á farabalẹ̀ wá jókòó kò mí pé àwọn oníṣẹ́ wọ́n á farabalẹ̀ wá jókòó fẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́. bí a bá ní kí a sọ ní méní méjì lórí bí àwọn èèyàn ti ṣe wá kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn tí wọ́n sì ti kóníkálukú ti ṣàmúlò ẹ̀kọ́ ọ̀hún nísìn onílé wọn ti papòdà. báwo ni àwọn tó ti kẹ́kọ̀ọ́ ọ̀hún báwo náà ṣe ń ṣe pẹ̀lú ẹ̀yin mọ̀lẹ́. wọ́n ń ṣe dáadáa pẹ̀lú èmi o pàápàá ẹgbẹ́ ò pawápọ̀ ṣe mọ̀ pé tẹ́ bá wò dáadáa ẹ rí i pé inú APC PDP ló pọ̀ mbẹ̀ ó wà ní A ó wà ní B so ó mix up
ṣùgbọ́n àwọn tó kẹ́kọ̀ọ́ tí Ọlọ́run fà àlùbáríkà sí ìgbésí ayé wọn ò fi tẹgbẹ́ ṣe nítorí pé wọn ò bẹ̀rẹ̀ níbì kankan tí ò bá dẹ̀ sànà kò lè ṣe èní ló máa bí ọ̀la so wọn ò fi òṣèlú bá mi ṣe àwọn tó fi òṣèlú bá mi ṣe wọ́n rí àwọn tó ń fi òṣèlú bá mi tọ́ pé ọmọlúàbí pé bàbá ìlú Ọlọ́run lò fún wa wọ́n ṣe dáadáa pẹ̀lú mi Ọlọ́run sì ń bá mi ràn wọ́n lọ́wọ́. Kó tó di pé màá tún wọnú ọ̀rọ̀ òṣèlú lọ ẹ jẹ́ n tí ẹ béèrè ìgbé papọ̀ ẹ̀yin àti bàbá ó tó bí ọdún mélòó? 40 ó lé lógójì ọdún dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹran wọnú egun wọnú ó lé lógójì ọdún dáadáa. Bí bàbá ṣe wá ṣíra tí wọ́n lọ yìí báwo lẹ ṣe kó? Àánú Ọlọ́run nìyẹn o kò rọrùn ṣùgbọ́n àánú Ọlọ́run ni kò rọrùn àánú Ọlọ́run kì í ṣe ti pé ìyà ń jẹ mí àbí ebi ń pa mí ṣùgbọ́n ṣe mú páwọn nǹkan kan wà bí ìwòsí tọkọ mi ò ní fẹ́ kí ìrárìn mi tó máa ṣẹlẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n alihamudulilayi pé Ọlọ́run wà ń bẹ fún mi. Ìbáṣepọ̀ gbogbo mọ̀lẹ́bí báwo ni ìbáṣepọ̀ ọ̀hún ṣe ń dán mọ́rán sí ṣé gbogbo ẹ̀ wà lójú kan bó ti ṣe wà láti gbà ẹ̀ wá àbí bí sọ́mọ̀ bá funfun kò lè ṣáà má sì dúdú díẹ̀. ó gẹ́ẹ̀tì bó ṣe rí gan-an nìyẹn kò sí bí sọ́mọ̀ ṣe lè funfun tó dúdú kan ò ní wà ń bẹ bọ̀tà dúpẹ́ pé Ọlọ́run bá wa tò. Ọlọ́run tó. Ẹ̀yin aráalé lórí ètò àjọrò náà la ṣì wà ní ìkànnì Àwarawa TV níbi tí a ti ní Yèyélúà níkàlẹ̀ tó ti ní ọ̀nà rẹ̀ wọn pé ọ̀pọ̀lọpọ̀ tó yóò bá ń gbọ́ àwọn òkè obìnrin takuntakun ni wọ́n kó tó di pé àmà tẹ̀sí ọwọ́ iwájú ẹ̀jẹ̀ adé ẹ̀ka polówó ọjà náà padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò níbi tí Yèyélúà tí wọ́n ti ń tẹ̀sí ọwọ́ iwájú tọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé kò sí ẹni tí yóò sọ pé òun ó dé yóò gbọ́ nípa ìtàn Ìbàdàn tí ò ní gbọ́ nípa Adedibu bó ni ọ̀rọ̀ PDP lápapọ̀ bó wọ́n ṣe mú ọ̀rọ̀ bàbá Adedibu. Well ṣe mọ̀ pé ẹni tí ò bá mọ Adedibu sọ nǹkan nù ni ẹni tó bá lóun mọ Adedibu ó sọ nǹkan nù tó wá lè dàbí irọ́ kọ́ńtàn wá já mi kó bọ́ síta ní gbogbo ọ̀nà mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní all-rounder dẹ́kọ̀ mi all-rounder ni Alhaji Lamidi Àkànjí Àríbí Adedibu nítorí pé Ọlọ́run ló dábẹ́ kì í kú ṣe tó oògùn kò mọ oògùn ṣe ẹni tó bá súnmọ́ dáadáa mọ̀ pé kò lè ṣe oògùn kò lè ṣe kankan àdúrà àtàwẹ̀ ni ló fi lo ayé ẹ̀ tọ́lọ́run ṣe bá fi tó bẹ́ẹ̀ ni ìyàwó PDP both state and national wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa pẹ̀lú ara pé wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀ náà ni àfijọ́ ń ṣe àṣepọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó kù tó yẹ kán ṣe lórí ẹ̀ à ń sọ lọ́wọ́. Láìpẹ́ yìí ẹ fi ìwé kan ẹ gbé ìwé kan jáde lórúkọ bàbá Adedibu báwo ni àwọn ọ̀tọ̀kùlùlù pàápàá nínú ẹgbẹ́ òṣèlú PDP báwo náà ṣe gbárùkù tì í sí lórí ìwé. Ṣe rí ìwé yẹn ẹni tó ṣe ìwé yẹn èèyàn kan tí a mọ̀ wọ́n ń pè ní Lẹ́kan Sàká ó lóun ti ń ṣèwé yẹn kí bàbá tó lọ sinmi ṣùgbà tó dé aláti welcome ẹ̀ ní ṣe bí nǹkan ọkọ mi ni aláti welcome ẹ̀ ní mo fi pe Alhaji Azeem Gbọ́lárùmí Azeem former deputy governor pé òkè lọ bá wọn òun náà ṣe kan tẹ́lẹ̀ tí ò tí ì gbé síta ẹjọ́ lọ máa jẹ́ pọ̀ ká fi ṣe pàtó anything tó wá máa jẹ́ orúkọ ọkọ mi anything tó wá máa gbọ́ orúkọ ọkọ mi mi ò lòdì sí. There is another one tó jẹ́ ìwé Adedibu gangan di Adedibu gangan táwọn èèyàn mọ̀ ó wà lójú ọ̀nà tó ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká wá bọ́ sórí ọ̀rọ̀ ìyá gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn àfọwọ́ni Alhaja Adedibu ni ìyá gómìnà ṣe ìyá Sèyí ni ìyá Sèyí ni ẹ ṣáà má ti sọ̀rọ̀ gómìnà láì dá níjẹ̀jú Alhaja o ẹ dẹ̀ sọ̀rọ̀ nípa pé bí ò bá sí àná kò lè sí òní tí ò bá sí bàbá àṣàlẹ̀ kò sí nǹkan tó ń jó ṣèlú gómìnà sì rèé wọn láwọn ò ní bàbá àṣàlẹ̀. bóyá ẹ̀sìn wọn gbọ́ kó sọ pé òun ní bàbá àṣàlẹ̀ tóun mìn tí gọ́vnà wa mìn ò ní wípé bàbá àṣàlẹ̀ tí ó máa wá sọ fún pàṣẹ fún pé títí eléyìí ni kò ṣe nà bàbá àṣàlẹ̀ báwo lọmọ ṣe máa wà tí ò ní lóbì kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó ń tọ́ wọn sọ́nà pé nǹkan báyìí ni kò ṣe kó pọ́ èèyàn ò lè máa dá ṣe nǹkan nù ara wọ́n ní ẹni tó ń tọ́ wọn sọ́nà bíi bàbá
pé báyìí náà ṣe máa ń ṣe o báyìí náà ṣe máa ń ṣe ó wá kù gọ́vnà kó wá jókòó fúnra rẹ̀ kó wá wò pé èyí tí wọ́n tọ́ mi sọ́nà yìí ṣó máa wúlò fún mi ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá jókòó èèyàn wèrè ṣàníjó máa ń rorí so àwọn á jókòó pé n tán kọ́ mi yín àwọn amọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n á fi sí nítorí pé àánú ni gọ́vnà wá rí gbà bẹ́ẹ̀ ni tí gọ́vnà bá sọ pé òun ò ní godfather gómìnà godfather nítorí pé wọ́n rà àánú gbà ni tí ẹ bá dẹ̀ tí ẹ̀ ń pẹ́ àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú ni gọ́vnà wá rí gbà nítorí pé ńgbà tó lóun fẹ́ ṣe kò pé ẹnìkankan sí ó ṣáà wọ Ọlọ́run láti ṣàánú ẹ̀ nítorí dáadáa tó ti ń ṣe ìgbà tóun náà ń ṣe kò ronú pé Ọlọ́run máa san bẹ́yẹn fún un kó máa ṣe ó tẹ̀ mú ọ̀rọ̀ education ní kúndùn jù nígbà tí ó tẹ̀ tí ì di gọ́vnà tí ò tí ì ṣe nǹkan kan ṣèbíbì kan ló ti bẹ̀rẹ̀ ó fẹ́ di senator kò ṣeé ṣe ó fẹ́ di gọ́vnà láìmọye gbà kò ṣeé ṣe. ìjọ tẹ láǹfààní àti fojú rinjú pẹ̀lú bàbá Adedibu nígbà yẹn. àwọn láǹfààní nítorí pé nígbà tí ọmọ ọkọ mi senator Kamaru Adedibu fẹ́ dìbò ìgbà kan náà lòun àti gọ́vnà Sèyí fẹ́ dìbò Alhaji wa ní kàn lọ pé Sèyí wá pé kó lọ sí house of rep ó wá ní òun ò lọ house of rep pé senator ni òun fẹ́ ṣe so wọ́n ní àǹfààní àti fojú rinjú yẹn kì í bá ṣe fojú rinjú bọ̀rọ̀bọ̀rọ̀ pé ṣé olóòní gbọ́ ni èmi náà ò ní gbà ṣé olóòní gbọ́ ni èmi náà ò ní gbà ṣó yé yín at the end of the day nítorí Ọlọ́run fẹ́ ṣe Ọlọ́run ṣe ń gbà yẹn bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí ọ̀kan lára àgbẹ̀gbẹ́ òṣèlú PDP àfi tábà tọra wa jẹ ìròyìn tó káàkiri ni pé nǹkan ò gún mọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò tá a wà ẹjẹ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ká bẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí oríṣiríṣi ìròyìn jáde pé àwọn kan tí wọ́n ṣiṣẹ́ fún gómìnà wọ́n ní wọn ò tí ì máa rí àǹfààní ìjọba jẹ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí àgbẹ̀ ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti lè tọ́ gómìnà sọ́nà láti pàkíyèsí wọn sí àwọn nǹkan tó kù díẹ̀ káàtó wọn yìí. bẹ́ẹ̀ ni ṣe rí tó bá sọ pé àwọn tó ṣiṣẹ́ àwọn tá a ṣiṣẹ́ pé àwọn kan ò tí ì rí ṣe mọ̀ pé igi kan kì í dágbó ṣe àwọn ẹgbẹ́ tó parapọ̀ la fi jọ dìbò gọ́vnà náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn tó máa ń dákẹ́ yẹn Ọlọ́run fún un ní wisdom wàláì ó lè má tí ì dé kó kárí ṣùgbọ́n ṣe ń pàwọ̀ èèyàn sùúrù bó ṣe mí náà ni sùúrù tèmi náà lè má tó bẹ́ẹ̀ coalition APC even àrí APC tó ṣiṣẹ́ fún PDP bẹ́ẹ̀ ni àwọn kan nínú ikọ̀ ní bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni ADC so ZLP ADP gbogbo ẹ̀ gbogbo wa lájọṣù adẹ̀ládéhùn pẹ̀lú wọn gọ́vnà ń sẹ́sù wọn ní ìkọ̀ọ̀kan bá a ṣe wà iná bá a ṣe láṣiṣẹ́ yìí náà gbogbo wa náà kọ́ la jẹ́ kọmíṣánná ìwà kọ́ la máa rí bọ́ọ̀dù ìwà kọ́ la máa jẹ́ ṣùgbọ́n mo mọ̀ kó dá mi lójú pé ẹni tó níbẹ̀rù Ọlọ́run ni gọ́vnà Sèyí Makinde ó sì máa débẹ̀ àwọn ibi tọ́wọ́jà wọn ò tí ì dé ó sì máa débẹ̀ lágbára Ọlọ́run ó máa débẹ̀ ó máa débẹ̀. tí nǹkan àwọn tí wọ́n bá ń bì tí wọ́n bá ti wá lọ hùwà tí ò yẹ àwọn náà ìwà wo náà fẹ́ ìwà wo 2023 kọ́ Ọlọ́run ṣe wájú gbà náà lọ ìyá mi kò sí ẹnì kankan tó wà tó máa fẹ́ lọ síbi lúsà o ẹ má jẹ́ ká tanra wa jẹ PDP ṣì wà grant lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá bọ́ sábà bọ́ sọ́wọ́ aráàlú tẹ bá sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ kan lọ́dọ̀ àwọn aráàlú wọ́n á fẹ́ lílẹ̀ kó mọ yín o PDP wà nílẹ̀ wọ́n tiẹ̀ wá ń kó Sèyí jẹ ó pọ̀. because wọ́n láwọn aráàlú gómìnà aráàlú wọn ṣe aráàlú náà kan ló yan mi bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí náà nìyẹn ṣe mọ̀ pé àwọn náà ni ó yẹ ká kọ́kọ́ satisfy nítorí pé ọjọ́ yẹn báyìí tá à ń dìbò ẹ rí i pé atmosphere charge torí pé ntàràlù fẹ́ nìyẹn ṣóyè yín sìn atmosphere yẹn charge gan ntàràlù fẹ́ ni wọ́n ṣe ẹ rí i pé wọ́n di ìbò wọ́n dúró ti ìbò àtàwa olóṣèlú ká nígbà kan ni tí wọ́n tàràlù ò bá fẹ́ wà ẹ̀rú tó ṣẹlẹ̀ ní Kánò ni ibi tí wọ́n ti gbé bẹ́ẹ̀yàn ládàá tán dẹ̀ gbàgbé tán fàdà sílẹ̀ ńbẹ̀ ibi tí wọ́n ti gbé bẹ́ẹ̀yàn ní orí tán fọ́rí sílẹ̀ ńbẹ̀ ní Kánò yẹn lásìkò ètò ìdìbò tí gbogbo ayé dẹ̀ rí tí ò sí tí pẹ́kẹ́ ò torí ẹ̀mí nǹkan kò torí ẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá wa ṣe ń bíbá ní ìrọ̀wọ́rọ̀ torí pé ẹni tí wọ́n fẹ́ ni wọ́n ń ṣe Ìbàdàn burú gan tí wọ́n bá fẹ́ yàn bẹ́ẹ̀ kò sí nǹkan tá lè ṣe ẹ̀yin ìyá Ìbàdàn náà Ìbàdàn tí wọ́n bá fẹ́ yín kò sí nǹkan tá lè ṣe báyà máa mú oyin báyìí
kẹ́ máa pò fún wọn mú wọn máa ṣe wọn kọ́ mi ṣe wọn kọ́ mi lẹ́wọ̀n a máa gbọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣì ń fẹ́ràn Sèyí gómìnà wa ṣé wá rí àwọn tí wọ́n ń bínú bẹ́ẹ̀ ni wọ́n láti bínú wọ́n láti fẹ̀rùnú hàn ṣùgbọ́n wọn ò bínú pé àwọn ń lọ sẹ́gbẹ́ mi o no. èèyàn lè wá nu lẹ́ngbà míì náà kéèyàn mọ. àwọn tí ẹ̀ ń rí fáàsì wọn lè ṣe bẹ́ẹ̀ wọ́n ti ju gbogbo yẹn lọ torí ẹ̀ ní gómìnà fi gbé ṣé mo pé tẹ́yà èèyàn bá ti wà lókè ìgbà míì wà wọn rí nǹkan tó wà nísàlẹ̀ mọ́ ni wọ́n ṣe wá gbé ìgbìmọ̀ reconciliation committee wọ́n ti gbé kalẹ̀ lè tó jẹ́ pé tọ́lídé ti parí nsìn ẹ̀ rí i pé ìyàtọ̀ máa wà níbẹ̀ gómìnà fúnra rẹ̀ ó máa pè wọ́n á lọ bá wọn torí à ń sọ fún wọn pé béèyàn bá ṣe báyìí náà lèèyàn ṣe máa ń rí ẹ̀wùn gbà tọkọ tèmi wà láyé ọkọ tèmi tiẹ̀ kì í máa jà tó bá ti rí pé ẹni yìí ó wúlò fún bẹ́ẹ̀ ló máa ó lè jí lọ bẹ́ẹ̀ nìyẹn láàárọ̀ ó lè lọ lálẹ́ ṣóye yín àwọn náà dẹ̀ ń gbégbèsè kì í ṣe pé wọ́n ṣe tó kì í pé wọ́n ṣe kó má yẹ pé nítorí pé ẹ̀yin ìyá gómìnà lẹ fi rọra ń fẹlẹ pẹ̀tù sáà. rárá èèyàn mi ní gbogbo wọn pátápátá èèyàn wọn dẹ̀ ní mí èèyàn mi ní wọn èèyàn tí àwọn náà lè mi nígbà tẹ́mi náà kò sẹ́ni tó fẹ́ gbàdúrà kó iṣẹ́ kó má jẹ́ náà it's not possible gómìnà máa débẹ̀ wọ́n ń fẹ̀rùnú hàn ni wọ́n ń fi ẹ̀rùnú hàn ni. wọ́n máa ní bí èèyàn bá ti jẹ lùmọ́mù èèyàn tó gbọ́dọ̀ máa dùn sẹ́ríkì wọ́n fẹ̀sùn kan gómìnà pé wọ́n tún ń tojú bọ ọ̀rọ̀ PDP ní national pàápàá ní ìpínlẹ̀ Èkìtì tó ń fa gbọ́n mi sí omi ètò láàrin àwọn àti gómìnà. ẹ má dá gọ́vùnà Fayose lóhùn ń bọ̀ ní ó ti tojú kí ló tojú bọ̀ fún. nígbà tí gọ́vùnà Fayose wà ní tó yẹ pé òun nìkan ló jẹ́ gọ́vùnà ní South West ṣó ta ló bá dùn ún in fact gbogbo ẹnu mo fi ń sọ ẹ nígbà tí ṣe rí picture èmi àti ẹ ọmọ bàbá Adedibu ní gọ́vùnà Fayose níjọ́ tí kòkó fẹ́ dìbò bá torí màmá tó dáa màmá dáadáa ni màmá tó bí gọ́vùnà Fayose olóbí èmi náà torí ìyá dáadáa ni tí ìgbà ìpínpà tá a gbàdé tí wọ́n lè jáde mọ́ wọn lè má dé ibi báyìí in fact mo lo oṣù 4 àtijọ́ mọ́kànlá téèyàn máa ń lò tí muslim tọkọ èèyàn bá kú màmá yẹn á dé bí everyday máa lọ ṣe exercise ní stadium tí màmá yẹn àti ọkọ mi close màmá yẹn máa wá bí báyìí ni ìgbà tá a gbàdé àtàwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ màmá yẹn ò fi dọ́dọ̀ mi gọ́vùnà Fayose ọmọ ọkọ mi ni a dẹ̀ láti para wa sòótọ́ ọ̀rọ̀ nígbà táwọn nìkan ń ṣe gọ́vùnà ní South West pé òun nìkan ló wọlé kò sẹ́ni tó gbóná wojú ẹkùn tiẹ̀ ó pa àṣẹ débi pé òun náà ló débi tó dé dúró dé yes wọ́n ti zone gbogbo nǹkan party wọ́n ní South ní kí chairman national chairman wá kí secretary lọ báyìí kí gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ní gọ́vùnà Fayose gbogbo ẹ̀ ló turn round nígbà táwọn wà ní tí ò dẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ ni tí ò dẹ̀ sí ẹni tí tó yẹ wọ́n lọ́wọ́ wò nísìnyí nígbà tó yẹ pé gọ́vùnà Sèyí Makinde nìkan ló wá jẹ́ gọ́vùnà tó wọlé kí ló fẹ́ fa wàhálà kí ló fàjà tó bá fẹ́ nǹkan ọ̀rọ̀ wọn àti sinetọ Bíọ́dún Olújìmí ìlú wọn ni wọ́n jọ wà sinetọ Bíọ́dún Olújìmí ń claim ẹ mọ̀ wípé kò lè má dá sí ṣe bí South West la pè é nígbà tí kì í ṣe pé Ìbàdàn àfíà ni ṣe bí gọ́vùnà South State 6 àwa nìkan ṣo ní PDP so báwo ni ò ṣe ní dáṣẹ́ kó wà kó ṣe Fayose ò dá sí ó dá sí dé national level báwo ni ò ṣe ní dá sí tí wọ́n gbogbo nǹkan bá ń dàrú Ọlọ́run jẹ́ kó dàrú látòrí títí ẹ̀ sinetọ Bíọ́dún Olújìmí wọ́n ní openly wọ́n ní èmi ò sí mbẹ̀ torí apá kan àbádídá ẹ̀ṣẹ̀ ni wọ́n ní openly ní gọ́vùnà Fayose campaign pé kán má dìbò fún nígbà tí ó ti second tó fẹ́ dìbò yìí ọmọbìnrin yẹn dẹ̀ ṣe wàhálà ó wọlé wọ́n tún gbé lọ sí court Ọlọ́run tún ṣàánú ẹ̀ ẹ̀mọ́ bó ti wulẹ̀ kórí kò ní fojú re wo gọ́vùnà Fayose kò ní fojú re wo ṣe understand deputy governor ẹ̀ ní sin Olújìmí Bíọ́dún Olújìmí sílẹ̀ deputy governor Fayose ọ̀rẹ́ ṣe máa ń dìjà ara àwọn nǹkan tá à ń sọ náà ni pé àwọn quality kan wà tó yẹ pé yẹ kéèyàn ní tó mo sọ fún yín pé tí ò bá sànà kó lè ṣe ní ló máa bí ọ̀la tó bá ní àgbàlagbà tó máa gbọ́rọ̀ sílẹ̀ ni ìjà yẹn ò ní pọ̀ tó bẹ́yìn kò ní pọ̀ tó bẹ́yìn kí ló dé deputy governor mi kí ló ẹ bẹ́ẹ̀ yín lọ láti Erelu Ọ̀bàdà ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe governor and deputy tí ẹ bá rí wọn lẹ́nìí my darling sister you will love to see them tí ẹ bá rí àǹtí Olúṣọlá Erelu
ọ̀gá mi tó ọ̀gá ìbámu afẹ́ ilé sọ̀rí kó dì bẹ́ẹ̀ náà ni ọ̀gá náà máa sọ pé my deputy wọ́n máa fọwọ́ wọn àgbọ́jà láàrin wọn ṣe báwọn èèyàn kan nìyẹn nítorí pé native intelligence wà fún gọ́vnà Oyinlọ́lá ẹni tí ò bá ní native intelligence kó lè kóyàn jọ agídí òde ẹran tó wà nílẹ̀ agídí òran o torí agídí ò ṣe é ṣe lórí o bẹ́ẹ̀ ni agídí ò ṣe é ṣe lórí ẹ̀ńtọ́lọ́run bá ti gbé fún kéèyàn gbà fún ni nígbà tó òun ṣe tiẹ̀ ẹni tó ní kọ́ ń tojú bọ̀ nígbà tó òun ṣe tiẹ̀ tó wà gọ́vnà tí gbogbo ọ̀rọ̀ bàbá wa Rasheed Ladoja gbọ́ everything gbogbo ẹ̀ ń dàrú ó ránṣẹ́ pè wá lọ́yọ̀ọ́ sí tàdé lọ a lọ jẹ́ náà nígbà tá a débẹ̀ àwa wò pé àtàwọn sẹ́nẹ́tọ̀ Adéṣọ́ àwọn àgbẹ̀ kí ni ó ṣẹlẹ̀ tán fi pè wá ó dẹ̀ ní kó ní káàkó máa sọ ẹ̀dùn ọkàn ẹ̀ láti state wọn pé Ògùn náà wà ń bẹ Ọ̀yọ́ gbogbo wọn ní ká máa mo wá wò pé irú àrífín wo leléyìí nígbà tí gómìnà Fayose láti Èkìtì bá ń pè wá látọ̀yọ́ ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹni kankan wọ́n ṣe pè báyìí mo kàn ná Ọlọ́run wá bá mi ṣe wọ́n kàn pè mí mo dẹ̀ náwó wọ́n bá ní Ọ̀yọ́ kí la fẹ́ sọ mo ní your excellency alágbà ń lé a ní àwọn bàbá wa ń lé ẹ má pè wá síbí àwọn bàbá wa tá a bá ń jà láàrin ara wa ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ bá wa àbà ají ṣe bí Ọ̀yọ́ láàrin ó bínú jọ yẹn láàrin gbogbo èèyàn tí gbogbo èèyàn lọ báyìí mo ní a ní àwọn àgbà lé o a máa kóra wa padà sí ilé láti lọ yanjú ọ̀rọ̀ wa kì í ṣe lẹ́kìtì náà tó máa bá a sọ ló bá ní ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ lè ṣe kí lè wá fún múlẹ̀ pè wá ni o ẹ̀yin lè ránṣẹ́ pè wá gọ́vnà iwájú báyìí mú lẹ́yìn gbogbo everybody ń wò mí ni o bí ẹni pé mo gbé nǹkan kan mí mo kàn wò pé ṣó ti wá dà báyẹn náà ni. ìyára bí èèyàn bá bá akíkanjú gbé fún. ló bá dàrú ló bá ní ṣé ẹ̀yin Ọ̀yọ́ ṣe gbọ́ wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni gbogbo wọn ní bẹ́ẹ̀ ni o ẹ máa lọ ń gbà yẹn bá a ṣe jáde síta yẹn in fact nígbà tá a dé Ìbàdàn àti ìdílé gan tí Sèyí Ladoja bàbá wa ẹ̀kẹrin Olúbàdàn tán fi sọ wọn ní wọn láwọn gbúrò ẹ̀ wọn ni mo kárí bá a ṣe kó adé wọn padà sẹ́tù ọ̀rọ̀ ara wa nìbàdàn lọ́yọ̀ ń bíbá yìí so ńgbà tó ń wà ń bẹ̀ tọ́lọ̀ ń gbé sáàlì lọ́wọ́ tó ń lo dáúlà ẹnìkan kò gbé náà wojú ẹ̀ a ti lọ sí convention ní Port Harcourt tí Ọ̀yọ́ tó yọ gbogbo Ọ̀yọ́ state nítorí pé à ń jà a dìbò kò jẹ́ ká dìbò kò jẹ́ ká wọlé sí podium nítorí pé jà ń wáyé ní ẹgbẹ́ òṣèlú PDP lọ́yọ̀ state òun ló dẹ̀ wà ní ṣàṣẹ bóyá kó dá sí kó pé àwọn bàbá Sàká Balógun ni àwọn Bọ́lárùmí àti gbogbo wọn lọ bá pé ìwọ́dẹ̀ ní chair wọ ní gọ́vnà tó wà níbẹ̀ ó dẹ̀ yọ nínú gbogbo pamphlet tó wà níbẹ̀ Ọ̀yọ́ state nìkan ni ò ní delegate wọn jẹ́ ká dìbò bá a ṣe wá la ṣe padà gọ́vnà Fayose ló wà níbẹ̀ ìjọ yẹn lọ kí ló wá dé tó fi wá di ọrùn ṣùlà parò kó báwo ni gọ́vnà Sèyí ò ṣe ní dá sí nígbà tó bá kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀yìnwá yẹn náà ni ó mú kí gómìnà tó ní máa wò pé àmì ìnígbà nífẹ̀ẹ́. no òun gómìnà wa ẹ sọ dẹ̀dà kì í ṣe pami kì í ṣe onípa mi nkú o kò ń ṣe ipa mi nkú but kò ní ever ṣe nǹkan tí tẹ fi máa sọ pé tẹ bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìta ló ti máa sọ kò tí ẹ̀ mọ́ ṣe ní. a má kó bá ní o. gómìnà Sèyí Makinde ò kì í ṣe bẹ́yìn especially bí ọ̀rọ̀ òṣèlú nǹkan tí gómìnà Fayose fẹ́ gómìnà Sèyí ò lè ṣe é kókó gbogbo Èkìtì kókó lé lọ́wọ́ kò lè ṣe é ọdún former governor ni wọ́n ní gómìnà tó ṣe sáà lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ni kò sí ẹni tó tún lámìlaka jù nígbà tó wá ti ṣáwọn kankan ló wà bẹ́ẹ̀ aṣèwádìbò nísìnyí tí gbogbo ẹ̀ wá dárí bó ṣe rí yẹn so a láti accommodate ara wa ni n tí gómìnà tí wàá ń sọ fún ni pé ẹ jẹ́ ká accommodate àwọn èèyàn lè ṣe ní winner take all mo gbọ́ pé wọ́n ní kí wọ́n lọ kán pàdé pẹ̀lú Sèyí Olújìmí ìkíní ń yarí ìkejì ń yarí ṣe ń pàwọ̀ obìnrin bọ́kùnrin ṣe lè ronú obìnrin lè má lè ronú bẹ́ẹ̀ torí bàbá Oyinlọ́lá dá sí dáadáa ṣe ń dasán ó dá sí dáadáa wọ́n ní kó pe ọ̀gá ẹ̀ yẹn náà wọ́n ló pé òun ò lè pé wọ́n ní kó ọ̀gá pọ̀ ọmọ kó pe kejì ẹ̀ ó lóun ò lè pé ìyẹn ò wá bàbá bí apá ọ̀bá fi ẹyọ kan ká fi kún mẹ́sàn-án kó lè pé mẹ́wàá kó ní tó há ẹyọ kan tí ò bá kún mẹ́sàn-án kó lè tó mẹ́wàá so nǹkan tí gómìnà Fayose ń fẹ́ gómìnà Sèyí ò lè ṣe é nítorí pé tẹyọ kan ò bá kún méjì kò lè di mẹ́ta o. Tí a bá wá wò pé bí nǹkan ṣe wá ń lọ báyìí àwọn ikọ̀ tó ń parí aáwọ̀ níbo náà bọ́rọ̀ dé. wọ́n ti ṣe gbogbo findings wọ́n ti submit
kí gọ́vùnà implement ẹ̀ lókù. ní gómìnà wa nípìnlẹ̀. bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ó dẹ̀ máa. Báwo wá ní PDP ní national ṣe ń gba ọ̀rọ̀ yìí sí ṣé àwọn náà ṣé nípasẹ̀ bí gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wà làwọn náà ń tẹ̀lé wọn ni. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé àwọn àgbàlagbà sọ pé bí kẹ́nìmánì bá ṣáájú èèyàn dọ́dọ̀ yẹ kódà bí ìyá bá fẹ́ fún ní ẹ̀kọ́ kan ó lè fún ní ìdajì ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí òtítọ́ ti fojú hàn wọ́n ti mọ̀ pé gọ́vùnà wa ò kì í ṣe kẹ́nìmánì wọ́n mọ̀ pé kò lè kí ó dà nígbà tí bẹ́ẹ̀ bí nǹkan tó sọ ń sìn tí èèyàn bá jọba tán kí ló tún fẹ́ jẹ kí ló tún fẹ́. àbí yóò tá lè dọ́lọ́wọ́n bá. ó ti di gọ́vùnà ni gbogbo ọ̀rọ̀ tán lọ pa fún Ọlọ́run Ṣèyí fẹ́ yọ wọ́n kúrò ní ó fẹ́ gbégbèsè kúrò ní wọ́n ti rí pé rọ́ ni gbogbo ẹ̀. àwọn tó jẹ́ executive national tí wọ́n ní wọ́n wà ní south west sí gómìnà pè wọ́n sí pàdé gbogbo ẹ̀. ń pè wọ́n ṣe mọ̀ pé Tinubu òkun ò ní wó ruru káwa ruru àwọn executive tí wọ́n ní wọ́n ṣe mọ̀ pé Tinubu ń bíyàn ó ṣeé ṣe ẹni tó bá fẹ́ parí ìjàngbà mi kó dákun so gbogbo ẹ ti lọlẹ̀ sí gọ́fúnà náà ti ń rí i pé gbogbo ẹ ti lọlẹ̀ so nígbà tó bá tọ́lé dédé tó máa dé ó lọ fọ́ dédé láti lọ wo àwọn ọmọ ẹ láti bá àwọn ẹbí tiẹ̀ náà ṣeré ṣe mọ̀ tó bá dé ń sìn ẹ́ rí i pé gbogbo ẹ máa tùbà ó máa túṣẹ. ìyá wa bí a bá ní kí a wò lásìkò yìí nìsín pẹ̀lú bí nǹkan ṣe wà ǹjẹ́ tí ẹ̀ ní ìkọ̀kan bóyá tó ń kó àwọn ọmọbìnrin jọ tó ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn tó ń fún wọn nírètí ọjọ́ iwájú àbí ikọ̀ lápapọ̀ tó ń kó àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ tó ń kó wọn jọ. ní ṣe tó jóbìnrin. àtobìnrin àtọkùnrin. ẹjẹ́ àkọ́kọ́ wo tàwọn obìnrin náà ṣe ní ikọ̀ kankan fáwọn obìnrin. a ní ikọ̀ fáwọn obìnrin nítorí pé ìyàwó ọ̀gá wa first lady wa ó ti gbégbèsè tó fẹ́ máa kó tó jẹ́ pé a ní forum tá a ti máa pàdé tá a máa kó obìnrin jọ rárá tí wọ́n ń ṣe olóṣèlú ní kọ́kọ́ everybody àti olóṣèlú àti ẹni tó ṣòṣèlú ṣé gbogbo olóṣèlú ló dìbò fún wa ni so wọ́n máa jẹ gọ́vnà wọ́n jẹ gọ́vnà lórí ẹni tí ò ń ṣe gbogbo everybody ló jẹ gọ́vnà lórí so a ti ní ikọ̀ tó jẹ́ pé wọ́n ti ń ṣe yẹn lọ. lápapọ̀ nǹkan àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. ṣé bí àwọn àkàndá yẹn àwọn àkàndá ó dàbẹ ni pé that's why tó dà pé ní a ní commissioner àdẹ̀ ní SA fún ọ̀rọ̀ àwọn àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ a bá wo bí nǹkan ṣe ń lọ nísìnyí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ó kù díẹ̀ káàtó. kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣé kò sí ní gbogbo Nàìjíríà. gbogbo Nàìjíríà àmọ́ ibi tó kàn wá rèé. téèyàn bá bomi sórí ó máa ṣàn dé sàlẹ̀ nígbà tí ibì kan nígbà tó ké ò bá tó báwo ni sàlẹ̀ à ń gbìyànjú ni ẹ rí i pé gọ́vnà wa ló kọ́kọ́ fi ló múlẹ̀ pé àlámọ̀tẹ́kùn gbọ́dọ̀ dúró ṣe bí torí káàbò lè múlẹ̀ náà ni wọ́n gbégbèsè wọ́n fẹ́ dàrú kò gbà nítorí ààbò yìí náà ni Ọlọ́run dẹ̀ ń bá wa ṣe Ọlọ́run bá wa tó ẹ̀yin orí tó ń ṣẹlẹ̀ lókè yẹn torí ò tí ẹ̀ mọ̀ pé mo sọ pé tí foundation bá ti crack kò sí nǹkan tẹ́ lè mọ́lé gọ́vnà wa ń gbìyànjú wọ́n gbéyàn gbé lọ wọ́n ṣe kinní kan wọn ẹ rí i pé kò pọ̀ ẹ gbà tí wọ́n lọ ṣe ti Akínyẹlé ó lóun á make sure wọ́n track ẹ̀ ṣé wọ́n track àbí wọ́n track ẹ̀ ó ti yàtọ̀ sámọ̀tẹ́kùn ó tún ti gbé àwọn kan dìde lábẹ́lẹ̀ tí ò fẹ́ kán expose so tó jẹ́ ẹ̀kọ́ elétò ààbò kò fẹ́ kí wọ́n expose torí pé ó rí i pé bọ́yàn bá ṣe kan báyìí that system ti ẹ̀ nìyẹn amú kan á fẹjú ẹ̀ amú kan á tún ṣe lábẹ́lẹ̀. tọ́ ẹ rí i pé lásìkò tiẹ̀ ni àwọn èmi lọ́mọ líle wòlẹ̀ ti gbọ́ wọn mọ́ èmi lọ́mọ líle o àwọn kan wà níbì kan ẹ rí i pé bíyàn kan pẹ̀lú 1 million boy nísìn yóò kàn rí wọ́n kàn rí i pé so 1 million boy náà ti ń lówó wọn ò fẹ́ kú mọ́. àbí o gbogbo jọra mọ́lẹ̀. jọra máa gbẹ́sẹ̀ mọ́lẹ̀ máa jẹsẹ̀ mọ́lẹ̀ máa gbèsè àwọn náà rí nǹkan jẹ ni ẹni tó bá rí nǹkan jẹ ò ní fẹ́ kú. ẹ̀yin aráalé àlejò wa àwa bá wọn lálejò ni wọ́n gbà wá lálejò ni kódà a kí wọn púpọ̀ Yèyélúà Modinat Abosede Adedibu ní ṣókí àmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lóbìnrin àti fọkùnrin gan ọ̀dọ́ la pè wọ́n ẹ̀yin ọ̀dọ́ wa àwọn ẹ̀yin EndSARS àkọ́kọ́ bẹ̀ yín o torí gbogbo nǹkan wá ní youth tòótọ́ lásìkò youth la wà ṣùgbọ́n ẹ jẹ́ àfọgbọ́n ṣe ẹ jọ̀ọ́ àsìkò youth la wà lóòótọ́ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé bàbá Báṣánjọ́ sọ pé ọmọdé bá láṣọ títí kò lè lékìsà ṣé ẹ ráwọn youth tẹ̀rí tó ń ṣe dáadáa
ẹ rí i pé wọn ò ní àwọn sponsor oníbàjẹ́ ẹ rí i pé ẹ̀wọ̀n tó ṣe ń sàsìn ẹ tún gbà táwọn èèyàn wa àwọn ará bí tí wọ́n tọwọ́ bọ̀ ní gbogbo ẹ̀ dàrú àwọn tí wọ́n fi di fọ́pọ̀ mọ́yọ̀ àwọn ẹni yìí ti ń ṣe dáadáa pé nǹkan táwọn ò fẹ́ ni nǹkan táwọn fẹ́ ni wọ́n ti ń lọ lórí ẹ̀ ẹ rí i pé ńgbà tí àwọn ará bí tọwọ́ bọ̀ gbogbo èyí dande abẹ́yìn ni Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣòfò àwa obìnrin la bí yín ẹ jọ̀ọ́ afọlọ́run bẹ̀yìn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rọ Ọlọ́run ẹ jẹ́ kó máa wọ̀ yín létí pé ẹni tó bá ti kú tiẹ̀ lọ nìyẹn wọn ò tún béèrè ẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀rọ̀ réèpù nǹkan yẹn ìmúkùmù àṣàkáṣà náà ló fà á àti àwa obìnrin náà ó dáa ní ìsìn lẹ̀ ń bọ̀ bí ẹ múra bí ọmọlúàbí nígbà tí bá wá tí Ọlọ́run níjà àwọn Ọlọ́run tẹ̀tì yẹn ti kọjá nígbà tí wọ́n obìnrin tó pèrè ní youth tó wá máṣọ tó wọ̀ dé pópó tán nígbà tọkùnrin náà kì í ṣe pé kò lójú ara ọ̀làjú burúkú ni náà ló ń fa réèpù ọ̀làjú yẹn náà ló ń fà nígbà tó bá múdi tó gbọ́n lẹ́lẹ̀lẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó nígbà tí kò náà tọ́lọ́run dẹ̀ dá pé bó bá ti ń forí rò pé tó ń bá kéle mọ́lẹ̀ ìwọ̀kuwọ̀ náà ń fa òun attract wọn ìwọ̀kuwọ̀ ń attract àwọn ọmọ yìí ìmúkúmú ń attract wọn kí iná fẹ́ gbà ń bẹ̀ mo rọ́mọ kan wọ́n lè mú níbẹ̀ yẹn ní àná wọ́n lè lọ wọ́n bá ra mú àyà mi ti ẹ̀já ṣó lè ní kó má di pọ́n máa lọ ju táyà sí lọ́wọ́ bá ní kí ìṣòro pé ó mu nǹkan kan ni pé wọ́n lọ́jà jẹ́ àbí nǹkan mi ti ẹ̀ gbọ́ rí mo ní ọjà jẹ́ ọjà wo mo ní nǹkan délé rárá tẹ bá rí ọmọkùnrin táwọn yóò dá èèyàn gbọ́dọ̀ bírú ẹ̀ kan kó sọ pé òun ò bímọ ni wọ́n dì ní lápá àyàká náà ń tú omi tútù lé lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbà láyà mo tẹ̀ pé ó máa kú torí tẹ́ bá máa ṣe ń gbà láṣẹ láyà pé kó lè padà ẹ̀yin náà wò nǹkan tí ò ṣe wọ́n láǹfààní ìbànújẹ́ ló ń kó bá wọn òbí mi wà lórí ìrìn sìn pé ọmọ òun mú kú mu kọ́ lọ́n gbà lẹ́nu ẹ̀ tí ò bá dẹ̀ sẹ́ni tí ó máa gbà kò ní sẹ́ni tó máa tà á abẹ́yìn ni àfikúnlẹ̀ àbí àmọ́ bẹ̀yìn ẹ má mú kú mu mọ́ ẹ̀yin obìnrin náà ẹ má wọṣọ wọ̀kúwọ̀ mọ́ ẹ bá tàsìkò òrùn kíkí ẹ lọ kírun ẹni tó bá jẹ́ pé ó ń lo ìjáàbù ẹ jẹ́ kó lo ìjáàbù ẹ ẹni tí ò bá lo ìjáàbù tó yẹ pé òun náà ló ṣe sórí múra decently ẹni tó bá lo ìjáàbù ọlọ́kadà kò lè bá sọ̀rọ̀ ọmọ tó bá lọ tó lo ìjáàbù ọlọ́kadà ò lè pé ọmọ tó lọ tó níjọ fún tó gbé kínní káàpù chọ́ọ̀chì sórí kó gbé bábù lọ́wọ́ ọmọ tó gun márúwá ò lè pè ẹ́ ìrínisí bá ṣe ń kóyàn abẹ̀yìn akúkú ń ṣe orientation lójoojúmọ́ à ń bá yín sọ̀rọ̀ ẹ gbà fún wa kẹ́ ẹ gbà fúnra yín gan kẹ́ ẹ má wo ìsàyè yín. tó ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu ìyá wa yìí ò bí a bá ní kí a máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ a máa tẹ̀síwájú wákàtí mẹ́ta ṣe wà lẹ́nu rẹ̀ báyìí tí ìkúrò ń bẹ̀ tó a lérò pé tí a bá tún kàn sí yín láwọn ọgbà míì ẹ tún jẹ́ wa ní òun. lágbára Ọlọ́run. ẹ ṣeun àjíǹde àárò máa jẹ. àmì ẹ ṣe. ẹ̀yin ẹ jẹ́ ká máa fàdàgbọ́ ẹ̀rọ sí àyín níwọ̀nba ráńpẹ́ tá a ti rọra mú ibi tí ó dé kò sẹ́ni tó lè sọ ìyókù yóò tún máa di ní ìgbà míì Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi lórúkọ gbogbo ikọ̀ àwọn Arewa TV là ń kí í pé ó dìgbà kan náà.